الذين آمنوا وكانوا يتقون لهم البشر في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. نعم الخليفة ألفا صلاتي نعم الخليفة ألفا صلاتي نعم الخليفة ألفا صلاتي شيخ العلوم ألفا صلاتي شيخ الفهوم ألفا صلاتي مقيم الدين ألفا صلاتي يا صاحب العز والإكرام والفضل والفوز ألفا صلاتي انصر يمينا ثم شمالا ما مثل الشيخ ألفا صلاتي لمن الخليفة ألفا صلاتي. صلاة على النبي الكريم صلى الله عليه وسلم. dákun ẹ̀yọ̀gbọ́n النبي dáadáa صلى الله عليه وسلم. ẹ̀jájú pé mẹ́ta. صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا محمد صلاة تعدل جميع الصلوات أهل محبتك وسلم سلاما يعدل سلامه آمين. dákun ṣe àmín kúlù kìdáadá akí Ọlọ́run ọba tó kíra rẹ̀ kódà bẹ́ẹ̀dá ò bá kí ó rí pé gbogbo ohun tóun ṣe dáadáa ni ètò òsì dàrú mọ́ lọ́wọ́ rí ó kíra rẹ̀ olóhùn Ọlọ́run la ta'khuzuhu sinatun wala nawmun òun gbé òtà òun rí njọ́ kan kóun wá sí mistake tàgbé kóun tó gbé bèlè kóun ó wàá sùn òun Ọlọ́run ò ṣe bẹ́ẹ̀ rí ọba tí ń ṣerú eléyìí ètò lè dàrú mọ́ lọ́wọ́ gbogbo ohun tí ń ṣe létòlétò ní bó ti wù ní ṣéun èyí tá a tún jòkó tá à ń ṣe yìí nínú tọ́lọ́run tún ṣe lọ́wọ́ náà nù ni ẹ dákun ẹ jẹ́ pé Allahu Akbar mo fi kíkí tọ́lọ́run kó bá wa ṣe kẹ́sẹ̀kẹ́ fún anábùwà Muhammad sallallahu alaihi wasallam. afọlá àti anábùwà Muhammad sallallahu alaihi wasallam. àbáwa tí Ọlọ́run gbé ààyè yìí kalẹ̀ fún látàná títí dòní òun náà ni bàbá wa Sheikh Isa bàbá ọ̀tẹ̀ Saiful Qadiriyya Ọlọ́run ò ní jẹ́ bímọ kú bẹ́ẹ̀ ti wí ọba tí tó mú wọn jáde láti ilé ńlá Ọlọ́run máa mẹ́lòmíì jáde láti inú ilé ńlá yóò mọ̀ wọ́n á hùwà rédèrèdè tẹ́mọ̀ wò pé àwọn bàbá rẹ̀ tó sì jí wọn rí báyìí Ọlọ́run máa tó bẹ́ẹ̀ kò sẹ́nì kankan tí ó bí àmọ́ wa ni tọ́ ọmọ àwọn ẹni Ọlọ́run yìí máa ń nù ní kì í wọ́n sọnù àmọ́ wa lẹ̀ Yorùbá àmọ́ bá ní kí wọ́n jáde láti ilé ńlá látọ̀dọ̀ ẹni ńláńlá wọ́n wá ń hùwà ńláńlá náà níwà dáadáa sí gbogbo òlu wọ́n sọ léwu ló kọ dáadáa wọ́n sọ ló kọ àlùbáríkà ọba tó ṣe bẹ́ẹ̀ kò sára tí ó lè dá òun la fi ń bẹ̀ kọ́lọ́hún wọlé àlùkùránì ara tí ó pa wá lẹ́kún tí ó bà wá nú jẹ́ ọlọ́mọdà lérí àbáwá Ìsá bàbá Saiful Qadiriyya oyè tí wọ́n jẹ yìí ọlọ́hún wọlé àlùkùránì kó wọlé àwọn ẹni Ọlọ́hun bàbá lọ́gọ́rùn ọdún tán lọ́gọ́rùn ọdún kú yìí tí wọ́n ti lò yìí àwọn kan bẹ tí wọ́n ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí tán ní Ọlọ́run gbàgbé àwọn sáyé ni wọ́n sì ń lò pẹ̀lú àlàáfíà ojú rí ẹnu rí gbogbo nǹkan ní í ṣe Ọlọ́run ọba kó bá adájọ́ ẹ̀mí gígùn fún wọn ẹ dákun ẹ bá ń ṣe amínà albarka la ilaha illallah gbogbo ibi tí ń bá wà
wọ́n á máa ṣe àpọ́nlé wọn náà ní àpọ́nlé tó pọ̀ jù. Wọ́n jọ bí wa kanra wa ní bàràdì kan náà la sì ti jọ jáde. A máa rá wọn tí wọ́n jọ bí wọn nínú kan náà tó jẹ́ pé wọ́n ń ṣọ̀tá dè níní. Bá yòówù ànábì dáadáa. Ọba tó ṣe bẹ́ẹ̀ fún yín Ọlọ́run ní jẹ́ rápadà sí ibú. Ọlá la ilaha illallah ọlá Muhammadu Rasulullah. Mo fi àlùbáríkà tí yín mo fi ṣàdúrà fún bàbá wa Maikudi ọ̀rẹ́ 6 bàbá wa Saiful Qadiriyya ni. Ọlọ́run má jẹ́ kí Maikudi ó rápadà sí ibú. Àdánwò tí máa kan náwó tí fi sásẹ́yìn àgbo Ọlọ́run níjọ́ kan. Kò ní kan gbogbo àwa tá a ṣe àánú náà. Ẹni tí bá máa ná tí ò bá ní yóò wá rìn jìnnà síbi tí wọ́n bá ti ná. Ọlọ́run wọlé abá ti jòkó ní òní nítorí tànà Muhammad yìí. Maikudi Ọlọ́run ti kẹ́ Ọlọ́run sì kẹ́ àwọn tó bí wọn àwọn tí máa sọ̀rọ̀ sẹ́ni. Ọlọ́run mọ́sà tún bá wa ṣàlékún kẹ́ fún wọn dáadáa. Àwa àtàtàrà wọn àtọ̀rọ̀ fún àfáà wa Isahak Òjò owó Òjò ọlá ẹlòmíì ò tí ì ní tó ń tẹ níyì tìgírí máa ń káàkó tí òjò gbádùn má aṣọ bàbá wa mírù jésì ni ó lẹ́ni tó lọ́n bá sì kẹ́ tẹ́ ẹ bá rí títí wá ń ṣe báyìí ojú ibi tí ń lọ ní nǹkan ẹni tó lọ́n bá sì tún kẹ́ bákan náà tí kanagba rẹ̀ wá pọ̀ ojú ibi tí lóun náà ń lọ náà ní nǹkan ibi tí kálukú ń lọ lọ́yàtọ̀tọ̀ gbogbo tẹ́ ń ṣe yìí ẹgọ̀fọ́ lọ́hùn ni ọ̀gá tó wá rọ owó fún àwọn àkàtì wọn lè fìdí ìgò kan ó tí gbogbo pòfẹ́sọ̀ ayé tó lọ Amẹ́ríkà tó lọ gbogbo ibikíbi tí wọ́n wá ń kọ́ṣẹ́ látọ́ tí wọ́n ń gbowó oṣù lábẹ́ wọn irú ẹ̀ ní Ládìméjì Ìgbàjà nílọrin kò lè fìdí ìgò kan ó àmọ́ gbogbo tó bá lè kà lónìí lábẹ́ rẹ̀ ló ti ṣiṣẹ́ gbogbo ọ̀nà pòfẹ́sọ̀ ní ṣe sanwó oṣù fún òun ló sì dálé ìwé yunifásitì ńláńlá lẹ̀ tó bù háyà kó sì lè fìdí ìgò kan ó kó sì máa gángan nítorí wàá wu Ọlọ́run ní máa dá lára ẹni wá ń ná fún àwọn àbá ẹ̀ ń ṣe dáadáa fún wọn apàdà sí ibú tí ó máa mú yín sápamọ́ Ọlọ́run níjọ́ ọba yín láéláé la ilaha illallah bá a ti ń bọ̀ tẹ̀rín tó yàyà kódà ẹ̀ lè mọ̀ pọ́n ní nǹkan kan àbí gbogbo tẹ́ bẹ́ẹ̀ ti ń sọ bọ̀ lèmi tó mọ̀ pé àṣeyàn ńláńlá báyìí lójú òkú tì mí nínú mọ́tò àjọ owó ni àjọ mímọ́ àjọ gbogbo nǹkan ní Ọlọ́run ní jẹ́ rápadà sí ibú. La hawla wala quwwata illa billahil aliyyil azim. Mo tọrọ fún gbogbo ẹ̀yin tí bàbá wa Saiful Qadiriyya tọrọ fún tẹ́ múlé dúró Abu Hamida Ọlọ́run ní jẹ́ rápadà sí ibú. Albarka ọlá Ànábì lọ́dọ̀ Ọlọ́run àti àbá wa Amiru wa Abdul Wasi onígbìyànjú púpọ̀ Ọlọ́run ní jẹ́ rápadà sí ibú. Ọlá Muhammad àti Abu Rashida agbẹ́sìnga wa Ọlọ́run ní jẹ́ nǹkan kún ṣe yín ọlá Ànábì lọ́dọ̀ Ọlọ́run àti Abu Hamida Ọlọ́run ní faburú ṣe gbogbo yín gbogbo ẹ̀yin jẹ́ múlẹ́dọ̀hún tẹ́ ní kójú òní ti àfa ojú òní ti yín kò ní ti àfa àti ọ̀rẹ́ àfa pàtàkì wọ́n ti ń bọ̀ tipẹ́tipẹ́ àfa wa Ibrahim Abdulrahim àti pé wọ́n pàdé lọ́dọ̀ àfa alárí púpọ̀ Ọlọ́run ṣàlékún dáadáa akíyà níní wa mo fi kíkẹ́ tí mo fi kí gbogbo ẹ̀yin ìyá wa pátápátá torí àsìkò Ọlọ́run wọlé àná Muhammad asalaamaaleykum àní ká gbogbo sọdún bisimilayi inna atayna. bisimilayi rahmani rahim inna atayna kalkawsar fasali lirabbika wanhar. èyí tí ọmọ ẹjẹ wá sí níwọ̀n bá láàrin ìṣẹ́jú díẹ̀ èyí tí ó máa jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run láàrin ìgbà díẹ̀ èyí tí ó máa jẹ́ ń táàrí dìmú lọlé láàrin ìṣẹ́jú díẹ̀ òun náà ní ikú bàbá wa Amirul Jaishi ikú bàbá wa Amirul Jaishi òun ló fẹ́ mú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ló fẹ́ mú jáde kíkọ́ wa máa jọ́ máa ṣe nínú ilé ayé ẹ̀
bọ́ọ̀ bá fẹ́ yí padà tètè yí padà ikú ò ní déètì bó bá tiẹ̀ ní déètì ọ̀dọ̀ Ọlọ́run ní déètì ẹ̀ wà kó fi hẹ́ nìkan. Mọ̀lánà Amirul Jaysh tó bá sọ fún wọn pé lọ́dún tí ń bọ̀ yìí àwọn náà ń dá ọdún tí ń bọ̀ yìí pé tó bá di next year báyìí láwàá ṣe àwọn náà ń sọ nínú ẹ̀mí wọn. Amirul Jaysh ni o alijanu ẹ̀dá tí jòkó nulẹ̀ tẹ́lu ara rẹ̀ ó tún máa bá tí ó tún máa dára rẹ̀ kì lọ́tọ̀ pé ó yá ibi tí Ọlọ́run kẹ́ ẹ ní gbogbo nǹkan dé. Bàbá náà àwọn náà mú àtúmọ̀ ọjọ́ tọ́lọ́run kọ fún wọn tí kìíní náà fi wá yọ sí wọn lójijì wọ́n ní mo kó bàrà mo kó pẹ́ mo yà bàrà kó kó dáadáa ní tó bá kó ní rí ìyá síbi kankan. Ikú ni wọ́n ń pè bẹ́ẹ̀. Èyí wọn náà ni ó jẹ́ ń ṣe wá sí níwọ̀n bá tí ó ṣe wá láǹfààní torí àwọn ìgbà tí ó dé. Ẹ wá dúró àwọn tá a jọ ń jòkó tó ti mú lọ láàrin wa níbí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Máa fojú wonú ọ̀rẹ́ rẹ tí kú ti mú lọ bí kú ti wá lọ́hùn ìjọ wà lọ béèrè lọ́dọ̀ kò sí tọkọ náà pẹ̀lú gbogbo bó ti lo ayé rẹ ìjọ lọ béèrè lọ́wọ́ rẹ òun ni mo fẹ́ sọ fún ọ yìí. Ànábì wa Muhammad ọba wíyá ka'udhu billahi minash shaitonir rajim bismillahir rahmanir rahim ó serious àbò ní serious kí n fọwọ́ sí fọ́ létí. A'udhu billahi minash shaitonir rajim bismillahir rahmanir rahim. Wa lakum fi rasulillahi uswatun hasanatun liman كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. Tí fi wá sọ ìtàn tí mo fẹ́ sọ yìí kíkọ́ wa mú tiẹ̀ nínú ẹ̀ Abu Hamida ayé ẹlòmíì tí ọ̀dà mọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí láyé rẹ̀ òbí dá mọ́. لقد كان لكم في رسول الله أسوة حسنة. Ìtì ń ta kókó nu ayé ẹlòmíì tádùn àwa tutì ìtì ò jádùn orí tú òun ni mo fẹ́ sọ yìí. لقد كان لكم في رسول الله أسوة حسنة. Ìtì ò jọrọ̀ rí ó tóra wọn tó fi tẹ́gbẹ́ tó fi bẹ́gbẹ́ mu Ọlọ́run kì í sábà ṣe bẹ́ẹ̀ tí òjò rí bẹ́ẹ̀ inú ẹ̀ ni mo fẹ́ sọ yìí. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. Ọba gbọ́dọ̀ ń tóbi kí bànújẹ́ ayé rẹ̀ ó fò lọ. Kí ni nǹkan náà? Ó ń sọ ọlọ́run tó jòkó ń jọ kan máa ti jòkó yìí tí bàbá jòkó ti wá yìí. Tí bàbá máa ní ti máa ń ṣe wáàsí fún wa táratára wọn. Kí bàbá wa dákẹ́ bí ọgbọ̀n ṣẹ́jú. Abubakari ńbẹ́ńbẹ́, Umaru ńbẹ́ńbẹ́, Ali ńbẹ́ńbẹ́, Ubayy ibn Ka'bi ńbẹ́ńbẹ́, Sayyid ibn Sabit ńbẹ́ńbẹ́, Bilal ibn Rabi'i ńbẹ́ńbẹ́. Ẹni olówó tí máa ń ná bá nábì tí ó ná nínú nǹkan tán yányá bí bàbá yìí ti máa náwó yìí òun náà ní Abdulrahman ọmọ Awfi òun náà ń bẹ́ńbẹ́. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر ìṣesí ànábì ni ẹ mú. وذكر الله كثيرا. Ayé máa ń lé fún ni ní bẹ́ẹ̀ yóò bá ti tẹ̀lé ọ̀rọ̀ ànábì. Ànábì wá jókòó njọ́ náà ọba òjò. Ànábì wá ní wà náwó sọ ọ̀kan báyìí. Ó ní sayatlu alaykum min hadal makani rajulun min ahlil jannah. Ó ní tẹ́ ẹ bá wọ onínísìn bẹ́ẹ̀ ti jókòó yìí ẹ máa wọ ẹ̀yìn yìí o ẹnìkan jáde mẹ́ oníṣẹ́ ọmọ àlìjẹ́nnà ni. Gbogbo wa bá dákẹ́ bí kí bàbá ní pé ẹ dúró nísìn ẹ bá ti jókòó yẹn rí kọ́ ọmọ àlìjẹ́nnà wọlé nísìn àmọ́ owó pé ta lọ́mọ àlìjẹ́nnà
torí pé a ti mọ̀ pé wọ́n ti mọ̀ pé a sọ̀rọ̀ sẹ́ni àná Muhammad kọ́ba tó sọ bẹ́ẹ̀ ni. لقد كان لكم في رسول الله أسوة حسنة. gbogbo wọn wá dẹ́gẹ́ bẹ́ẹ̀ àtọkùnrin àtobìnrin wọn ń wẹni tí ó jáde látọ̀ọ̀kan tí ó jọ máa lè jẹ́ náà lọkùnrin kan bá tí ò ní kankan láàrin wọn ló bá jáde ìsìtọ̀lá aleikum Sáàdù ibn Málíkì wọn pọkùnrin náà ní Sáàdù ọmọ Málíkì ló bá jáde òun ní bá ń bọ̀ lọ́ọ̀kan ní bá ń bọ̀ wá wí ló bá déwájú wọn gbogbo wọn bá wò báyìí wọn ni Ànábì bá ní kabbirullah ẹgbọ́n lọ́n tóbi Allah gbogbo wọn wò pé ọmọ àlùjánnà gbogbo àwọn tí sì sin lọ́hùn jùlọ ń bẹ́ ń jòkó gbogbo àwọn tí wọ́n fara gbọ́ta yìí pé àbùkù tí ọba kan àfa wa tí ó kàn wọ Ànábì kọ́kàn mí ikú tí ó pa Ànábì ìjọ tán tí kú kan Ànábì tán tó fẹ́ pa mọ́gàrú lè ráyè Abubakar ní kóhun ó fẹsẹ̀ dí ojú ihò báyìí ní orí ejò kan mọ́nàmọ́ná nínú ohun wọn àti gbọ́dọ̀ pariwo tó ráwọ̀ kèfèrí ni wọ́n ń bẹ́ńtà yìí tán bá pariwo wọn mọ̀ pé Ànábì ń bẹ nínú ihò ejò ohun tó tẹ́jọ́ bá sì sànyàn kò sí bẹ́ẹ̀ yàn sí ní pariwo Abubakar sì fẹsẹ̀ dé ojú ejò ohun báyìí ejò ohun wá sán pàù ó kàn sí báyìí Ànábì ní kí ló ṣe ọ́ ó ní kò sí nǹkan kan ní kò sí nǹkan kan já dákẹ́ á rí àwọn kòkòrò ìbí lọ ìgbà tó wá yá lóru ejò ohun wá ń dààmú rẹ̀ Ànábì ní kí ló ṣe ọ́ lẹ́sẹ̀ ó nílẹ̀ kan ejò ló san mí ejò ohun fẹ́ san ọ́ ni mo wá fẹsẹ̀ dé ojú ihò rẹ̀ kó fẹ́ kan san èmi ìmìtù tẹ́mi bá kú èmi Abubakari tẹ́mi bá kú mìtù àná ó ní mìtù làhálì bí Lárúbáwá ti sọ ni pé èmi nìkan lásán ni mo kú àná ìmìtà tí wà Ànábì bá kú mọ́tàlì ìsìlámù wal umma. لقد كان لكم في رسول الله أسوة حسنة كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. ó ní bàbá kú ìsìlámù ló kù Abubakar wọn bẹ́ẹ̀ Ànábì òkú yìí lọ́mọ àlìjẹ́nnà Sáàdù ọmọ Málíkì ló wá díjọ́ náà ó tún díjọ́ kejì bẹ́ẹ̀ wọ́n tún jòkó níwájú Ànábì gbogbo àwọn sàábẹ́ wọ́n tún jòkó wọ́n gba ẹ̀kọ́ yata'allamu min ulumihi wa yata'addabu min adabihi wọ́n gbẹ̀kọ́ lára Ànábì bá Ànábì tún ní ó tún wò sí ó tún wò bòmí ó ní zayatlamu alaykum min hadhal makani rajulun min ahli jannati ó ní ta tún wo bí lónìí oyo another place ẹ̀rí pé ẹnìkan tún jáde bẹ́ẹ̀ lónìí ọmọ àlìjẹ́nnà ni ọ̀jẹ̀ kálukú tún wò pé ta ni ó tún jẹ́ wọ́n ń wòra wọn báyìí pé gbogbo àwọn làwọn ń bẹ lérí ìjòkó gbogbo àwọn làwọn ń bẹ lérí ìjòkó ìgbà tó tún jáde ìsìtọ̀lá alayhim Sáàdù ibn Málíkì Sáàdù ọmọ Málíkì náà ló tún dé gbogbo wọn wá ń ṣe àjáyébà wọn à sì lè bí ó tún dijọ́ kẹta ẹ gbọ́ ọ̀rọ̀ tí ń sọ yìí wàláhì ní ìdàgbésí ayé ẹlòmíì o ibi tí ń jà sí tọrọ náà darí sí in tí ń ṣe tó fi dọ́mọ àlìjẹ́nnà ẹ gbọ́ ní sí in tí ń sì ń ṣeun tí wọ́n ò ṣeun wàláhì ló fi ń bẹ lọ́hùn lérí tó ń bẹ lọ́hùn lọ́lọ́hùn òfin fún ọ. ó dijọ́ kẹta Ànábì tó pariwo bẹ́ẹ̀ wọ́n tún jọ jòkó de sayatlawu alaykum min hadhal makani ó ní ẹtún wo bẹ̀yẹn o Abu Hamida sẹ́ńtẹ̀lẹ́ mi ó ní ẹtún máa wọ̀ ọ́ káwọn èèyàn kan jáde ń bẹ̀ bàbá ti jáde ọmọ àlìjẹ́nnà ni níjọ́ kẹta kúmọ́ ẹ̀mí àwọn èèyàn ti mú un pé náà Umaru ò wá sí ìjòkó wọn ti mọ̀ pé bóyá Umaru ń bọ̀ lónìí gbàdé ó jáde ìsìtọ̀lá alayhim Sáàdù ibn Málíkì ẹni tó jáde jẹ̀ẹ́ta tó jáde lánàá òun náà ló tún jáde jẹ́ onídòjọ́. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. wọ́n wá ń pe ọkùnrin kan ní Abdullahi ibn Amru ibn Asi Amru ọmọ Asi Abdullahi ọmọ Amru ọmọ Asi bàbá rẹ̀ Amru ọmọ Asi sàbí Ànábì ni Abdullahi ọmọ ibn Amru yìí náà ọmọ náà sàbí Ànábì ni
Abdullahi lè sin lọ́hùn débi kò sí inú wọn tó lè sin lọ́hùn tó nínú àwọn sábì ànábì. Ó dà ó sin lọ́hùn débi pé njọ́ tí wọ́n wá gbéyàwó fún bàbá rẹ̀ mọ̀ kó níbẹ̀rù Ọlọ́run ta yọ ipe kó lè bóbìnrin sọ̀rọ̀. Bàbá rẹ̀ wá lọ bá ọmọbìnrin wọn ìgbà tó di ijọ́ kẹjọ tí wọ́n gbéyàwó fún wọn ni kéfà ẹni sàlámù aleikum wa aleykum salam ó ní kéfà alu uma haki ó ní kíni alfa báwo ni ìṣesí ọkọ rẹ pẹ̀lú rẹ. Wọ́n ń bi ìyàwó bẹ́ẹ̀ ìyàwó wa dáhùn pé Abdullahi ní ma Abdul li rabbi ó ní oníṣẹ́ríà Abdullahi ọmọ yín ẹrú Ọlọ́run dáadáa ni kana yakumu bil layl wa kana yut'amuni ìmọ̀ fún mi lóúnjẹ yóò dìde lóru yóò yan náfìlà lakinnahu la yahtamilu ma'i fil firash. Àmọ́ bẹ́ẹ̀dì tá a tẹ́ yìí níjọ́ tá a ti tẹ́ kò gorí rẹ̀ rí kájọ sùn gbélé tí ọ́fù kẹwàá fọwọ́ kàn kì í ṣe pé nǹkan kan ṣe é la ó bẹ̀rù Ọlọ́run débẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ wá mú lọ́dọ̀ Ànábì. Ànábì wa ni ya Abdallah inna li kulli shay'in haqqun gbogbo nǹkan ló níwọ̀ tiẹ̀ inna li zawjika alayka haqqun ìyàwó rẹ̀ ó níwọ̀ tiẹ̀ wa inna li zawrika alayka haqqun àwọn èèyàn tí ó máa wọ wá wọn níwọ̀ tó fún wọn wa inna li badanika alayka haqqun bọ́dì rẹ̀ náà ní ìwọ̀ tó máa fún wa àti kulli dhi haqqin haqqan. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. Ó ní gbogbo nǹkan ló níwọ̀ tiẹ̀ kó máa fún níwọ̀n mọ́tò nípa ọ̀bẹ̀rù Ọlọ́run wá pa ìyàwó rẹ̀ ti láti sin lọ. Wọ́n fi búdé ahadukum sọ̀dàkà ìmọ̀ súnmọ́ ìyàwó rẹ̀ gan bọ́ọ̀ bá ń súnmọ́ ìyàwó rẹ̀ gan sàárà náà tún Ọlọ́run tó mọ̀ kọ́ ládàá rẹ̀ fún ọ. Yéṣu bí olómi ìyàwó rẹ̀ lásán ló bá bẹ̀rẹ̀ náà ló ti wá bẹ̀rẹ̀ ìmọ̀ súnmọ́ ìyàwó rẹ̀ ibi tó bẹ̀rù Ọlọ́run dé síbẹ̀síbẹ̀ náà wọn pè ń lọ́mọ àlìjẹ́nnà ojú wọ àmàlà al-igbat tí Lárúbáwá ń pè ní igbat ní kéèyàn máa jowú alimominu yagabitu wala yahsudu mùmíní máa jowú ni wọn kì í pẹ́ gan tí n bá rí nǹkan rí lára yín mo lè jowú ẹ̀ yìí pé tí mo rí lára yá àdín nìyí ibi tí ń ṣe ibi tí ń la sàlátù yìí mo jowú ẹ̀ mí ló mọ̀ sí bẹ́ẹ̀ ìjowú nù yín ò dáa. Abdullahi ọmọ amúlù ọmọ asi ó wá jowú Sáàdù ọmọ Málìkì tá nẹ́bí pè lọ́mọ àlìjẹ́nnà jẹ́ ń tẹ̀lé mi ẹ Yorùbá nẹ́bí bẹ́ẹ̀ bá ń tẹ̀lé mi. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. Nígbà tó wáyà Abdullahi ọmọ Málìkì ló bá ní ìtẹ̀lé Sáàdù bùnú máa Abdullahi ọmọ amúrú ọmọ asi ó wá ní tẹ̀lé ọkùnrin yìí lọ lẹ́yìn tí ń ṣe tó fi yàtọ̀ sí wa tọ́lọ̀ fi nífẹ̀ẹ́ rẹ̀ báyìí mo fẹ́ lọ́ọ́ mà. Ló bá lọ ilé rẹ̀ lọ́lọ́ lọ́jọ́ mẹ́ta ó wá rí i pé ọmọ ẹni tó pè lọ́mọ àlìjẹ́nnà yìí láyé kún mú fi léyìí kì í dìde lóru kọ́yàn náà fi là wọlá yẹsùn mu sí wálé mọ fùrúdọ̀ ọgbàwẹ̀ kan tó yàtọ̀ sí àwẹ̀ ọ̀ràn yàtọ̀ náà ní àmàgbà ọmọ òrùn hàn lóru ó wá lọ́jọ́ kínní pẹ̀lú ẹ̀ ó lọ́jọ́ kejì pẹ̀lú ẹ̀ ó lọ́jọ́ kẹta pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ bá báyàn péjọ mẹ́ta bẹ́ẹ̀rì yẹn bá pín yóò ti mọ orúwà tí mẹ́la rẹ̀ ló wá ní ó wá pè síwájú ànábì ó wá ní yá Sáàdù bùnú Málìkì mo pè wọ́n Sáàdù ọmọ Málìkì tó ànábì pé lọ́mọ àlìjẹ́nnà bí màá nílta adìhìl mọ́nsíbà ipò tó dé yìí tá ànábì fi tọ́ka rẹ̀ 3 times kọ́ ọmọ àlìjẹ́nnà ni ọ báwo ló ti rí irú ìwà wo lọ́ máa ń wù ó ní bẹ́ẹ̀ ni ìwà òun ni ò sí lọ́wọ́ kó wá láyé fi dàrú mọ́ wa lọ́wọ́ àmẹ́ni tó bá lè fi tiẹ̀ lẹ̀ lónìí lọ́la tànà Muhammad tó bá lè yọ̀ǹda rẹ̀ lónìí wàláhì wọ́n lọ́ọ́ fi lọ́kọ́ déètì oníkàlẹ̀ ó rí pé bùkátà ló sì bíà kí ni wà náà ó ní máa bitu yawman bàtà yẹ bitu máa bitu yawman ìsùn lóòjọ́ kan rí wọ́n fi kọ́lé bí iṣẹ́ ìkólé àhàdìn káwá sọ pé mi àti lágbájá jà lọ́sàn-án mo wá di iṣẹ́ mi tó fi dalẹ̀ rárá ò ní rí i pé mo sálámọ̀ sí báyìí ó parí. nítorí ìjọba àjọ náà máa mẹ́tò yawman aw máa bìtò yawman máa nimtu yawman
يوما أو ما بت يوما وفي قلبي شيء لأحد ìsúnjọ́ kan rí kí wọ́n gbé kínníkínní ẹnìkan sùn ó ti tọ́nu sọ ma pé wà tọmọ ìyá rẹ ti ń jà sí kankan ní ìsìn tó tọ́dún mẹ́wàá tẹ ní òní parí ẹ̀ bẹ́ẹ̀ bá ní òní parí ẹ̀ ikú ó parí ẹjọ́ kan bẹ́ẹ̀ bá sì bá a déwájú Ọlọ́run wàhálà ni èkejì yóò tún máa ta kókó àrísìkì rẹ̀ láyé bẹ́ẹ̀ bá sì ọ́ léyìí tí mo wí fún ọ yìí lónìí yìí èyí tó gbọ́ yìí bí n bọ́ bá ti ń kún bí yìí ni kò mú fóònù kò ní tọ́ lónìí o salamu aleikum musalama sí o kódà bí òdo Ọlọ́run kódà bó bú ọ wọ sálámà sí nítorí tànàbù Muhammad. qad kana lakum fi rasulillahi uswatun hasanatun liman kana yarju Allaha wal yawmal akhir wa dhakara Allaha kathira. ní àbá wa nílẹ̀ Sàrùmí lóbi ní ẹ má fi ra yín lẹ̀ gbogbo ń táwọn àfa kánú ni tó fi dàbí pé àwọn àfa gbàgbọ́ jìnnà ó gbogbo ń ta ti kánú ni ẹ dákun bẹ́ẹ̀ bá rẹ́ni tí ń jẹ́ ẹ máa du ẹ máa parí ẹ̀ bẹ́ẹ̀ bá ríbi tí ń dàrú ìwọ àtọmọ ìyá rẹ ìwọ àtẹ̀gbọ́n rẹ ìwọ àtọ̀rẹ́ rẹ tẹ yẹra yín lódì tẹ ní òní tán torí pé lágbájá àti lágbájá ń jà lẹ́nu mi ò fi wọ́n sàlátù wọn pé a máa fojú ríra wa ẹ mà bóyá gbẹ̀yìn yẹn rí gbé ara yín náà wọ́n sì ra yín sínú sàárì báyìí. Amiru Jaysh ti lọ ó ti lọ tiẹ̀ nù ni àwa tá a kù láyé Ọlọ́run fún wa ní privilege ká tún lè wúlò fúnra wa Àfáà Sàrùmí ó ní tọ́ bá roníjà méjì tí wọ́n ń jà bó wá roníjà méjì tí wọ́n ń jà dúró kó làwọn kó ṣe dáradára bó bá láwọn ò tán ò gbọ́ kó fi wọ́n sílẹ̀ àwọn náà ní oró ìjọ bó dà láìra. àwọn náà oró ìjọ bó dà láìra. àwọn náà oró ìjọ bó dà láìra. bó bá láwọn tán ò gbọ́ kó fi wọ́n sílẹ̀ àwọn náà ní oró ìjọ bó dà láìra. ṣé ìjà tí wàá tẹni mò ń jà sóti tán nù rẹ bọ́ bá tán sọ pé Allahu Akbar. Allahu Akbar. sọ́bí Allahu Akbar. Ọlọ́run ó sì kọ́ fún ọmọ náà kò lọ́rùn rẹ̀. látẹ̀yìn òní lọ ó ti dọ́mọ àlìjánnà. àlùbáríkà ọlọ́run náà Muhammad. La ilaha illallah. La ilaha illallah. Ọlọ́run gbogbo ọ̀nà tá a gbà sí ọlọ́mọ́sà fèrèjì wa. gbogbo ọ̀nà tá a gbà sí ọmọsà foríjì wa. àwọn tó ti lọ́nu wa ọlọ́mọ́sà bá wa kẹ́ wọn. àwọn tó ti lọ mọ́sà bá kẹ́ wa. jama wa ọlọ́mọ dàrú. jama wa ọlọ́mọ dàrú. àyè yìí ọlọ́mọjọ ọlọ́mọ sọ́dá yìí káyè. àyè yìí má sọ́dá yìí káyè. ìyá tó gbé àyè yìí kalẹ̀ fún tọ́lọ́ ọlọ́múládà rẹ̀ bá. ìyá tó gbé yìí kalẹ̀ mọ́sà bá mọ́múládà rẹ̀ bá wa. bàbá wa tọ́lọ̀ ní ó máa tán jẹ́ khalifa wa láyé bàbá wa Saiful Qadiriyya. bàbá Saiful Qadiriyya. ẹ̀ ṣéwù ni. ọlọ́run wọlé ànábì lọ́dọ̀ ọlọ́run. ọlọ́run wọlé ànábì lọ́dọ̀ ọlọ́run. ìdùnnú tí gbogbo ayé ọmọ bá yín pé wò ní kọ́lọ́ máa ṣe fún yín. ìdùnnú tí gbogbo ayé ọmọ bá yín pé wò ní kọ́lọ́ máa ṣe fún yín. ìdùnnú tí ọmọ tọ́ta yín ọgbọ́ tí ó kọsẹ̀. ìdùnnú tọ́ta yín ọgbọ́ tí ó kọsẹ̀. wò ní kọ́lọ́ mọ́sà máa bá àwọn ìdùnnú kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ́kìrì àmì rí pé sóhun ló tún sẹ́yìn. sóhun ló tún sẹ́yìn o. ẹnìkan wọlé àbáwá kan kọ́lé ńlọrin. àbáwá kan kọ́lé ńlọrin. ẹ̀gbọ́n mi kan wá sọ fún mi. ẹ̀gbọ́n àbáwá sọ fún wa. ẹnìkan wọlé rẹ̀ tí ò láìkì rẹ̀. ẹnìkan wọlé wọn tí ò láìkì wọn. wọ́n ní lágbájá kọ́lé jálọ kì. lágbájá kọ́lé jálọ rẹ̀ kì. wọ́n ní wàláhì ó sì wọ tọ́lẹ̀tì ẹ̀mẹ́ta. wọ́n sì ní ó sì wọ tọ́lẹ̀tì lẹ́mẹ̀ta. irú oore bẹ́ẹ̀ ọlọ́mọ́sà bá a ṣe fún yín. irú oore bẹ́ẹ̀ tọ́tọ́ ọmọ ẹgbẹ́ ìgbẹ́ ọlọ́mọ́sà bá a ṣe fún yín. tí ọmọ wọ tọ́lẹ̀tì tó ní sóhun náà lọ́lọ́run tún ṣe léyìí fún. sóhun náà lọ́lọ́run tún ṣe yìí fún. ẹ mọ bóore gan bẹ tẹ́lẹ̀ sóhun tó máa jábọ́. sóhun tó máa jábọ́ ń dìyàn lẹ́sẹ̀kẹsẹ̀. lẹ́sẹ̀kẹsẹ̀. oore tí gbogbo ayé ò rí tí lè omi tìtìtìtì. ọ̀rẹ́ tí gbogbo ayé rí tí ilé omi títì. ọlọ́mọ àti bàbá Saiful Qadiriyya. La ilaha illallah. فإن الحول لله لا
رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين. ẹja gbọ́lọ̀ tóbi gbogbo alágbádùn wọn àbá gbádùn wọn bí a bá gbádùn wọn ẹja ikú ànábì lẹ́ẹ̀mẹ́ta. ọlọ́run mọ́sá kí kí á rí bàbá wa Mukaddam Salihin ọlọ́run ní kárí wọn pẹ́ ọlọ́run yé wọn pẹ́ o ẹ sàmì dáadáa ẹ ṣe àmì dáadáa wàláhì gbogbo wa náà la rí ẹ̀kọ́ kọ́ tó jẹ́ kọ́ ànábì wọn náà gbogbo ẹni tó bá ṣẹ̀ ọ́ ya ṣàforíjì fún. Ya ṣàforíjì fún. Kí wọn náà ò lè ra foríjì. Kí wọn náà ò lè ra foríjì. Má dìyàn mọ́nú àkọ́lé tí wàásí wọn tó kọ́ wa nù. Má dìyàn sínú òun ni àkọ́lé wàásí náà. Kò sẹ́ni kódà bí ìyá mi dé látàrí kìámà kò sẹ́ni tó lè bá wa yanjú ẹ̀. Kò sẹ́ni tó lè bá wa yanjú ẹ̀. Láti wákàtí ìsìn lọ ya lọ tú dànù. Lọ tú dànù. Ọlọ́dẹ àríyìn pẹ́ o. Ọlọ́dẹ àríyìn pẹ́ o. Ọlọ́dẹ lásìpẹ́. Ọlọ́dẹ lásìpẹ́. Ẹlápẹ̀sẹ̀ àmín. Kásìlì ìlàáfíà àlàáfíà tinú iṣan, tinú egun, tinú ẹran, tinú pọ́tọ́pọ́rí. Ọlọ́mọ́sàbá wa ṣe fún bàbá wa Mukaddam Salihin. Bismillahirrahmanirrahim. Ìlàáfi Qurayshin. إلى رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من آمين متى متى آمين 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 يا الله كافي يلي أبي كاما أبي بو تو أدوانا نانسيوني ọlọ́run wọlá bá Mukaddam Salihin abájí ṣe tẹ́tù káṣẹ ìtìtàmù lẹ́ẹ̀kan náà bí kàlás ọlọ́run wọlá àwọn gbogbo àwa jàmá ọlọ́mọ́sà dúró tì wájú báyìí ọlọ́mọ́sà dúró tì wájú báyìí ọlọ́mọ́sà fi wá lọ́kàn balẹ̀ ọlọ́mọ́sà fi wá láyà balẹ̀ Ramadan dájú kọ wá àwọn dájú kọ ọlọ́nkà wá fún ẹni tí ó gbà á. Wọ́n jẹ́ àgbà ní sàárì, wọ́n jẹ́ àgbà lórí rọ́jú jẹ rọ́jú mu, ṣàbò wá láṣìírí ọlọ́run, ṣàfiwá lákàn balẹ̀, la ilaha illallah, na Muhammadu Rasulullah, pé ìjàmọ́ wa ẹ̀yin nu ọlọ́run, yáwa yá dínì, aláyọ̀ ọlọ́run bàbá dúró tì í ti báyìí. Bí mo ti bá jòkó náà inú mi dùn púpọ̀, fìdérí gbogbo àwọn àfáà náà, bàbá Muhammadu Bashir. Afawa masa alo masa dúró tẹnì kọ̀ọ̀kan wa kí ni gbogbo àwọn táwọn náà jọ kiri káàkiri ọlọ́kọ dúró ti wájú báyìí wá ọlá àmín mẹ́ta mẹ́ta
آمين يا الله